èyí ni èsì tí àwọn ọ̀gá iléèwé girama àti àwọn olùkọ́ kọ̀ọ̀kan tí wọ́n fún wa lórí ibi tí àṣà àti ìṣe Yorùbá tó dé láyé òde òní. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ọ̀gbẹ́ni Dáre Ṣóyànlá, ọ̀gá iléèwé Abẹ́òkúta Grammar School, ìlú Ìdí-Àbá. Ẹ ṣé. Wọ́n ní ibi tí ẹ̀kọ́ ọmọdé ti bẹ̀rẹ̀ ilé ni. The first point of socialization and education of a child, ilé ni. Láti wọn bá ti kọ́mọ tó lè bẹ̀rẹ̀ iléèwé, a ṣá lè pe bàbá, a lè pe màmá. Láti ẹgbẹ́ tó bá ti bí àwọn ọmọ ẹ̀ tán, láti pé ọmọ ọdún méjì, ọmọ ọdún kan, òyìnbó la máa ń sọ sí wọ́n lẹ̀. Tájú máa mú wọn náà nígbà táwa lọ sí iléèwé. Tí ọwọ́ ò bá jí tó tí báyìí, wọ́n lè gbà ẹ́ sí school. Ó tiẹ̀ tó àwọn tó wá kúrú àlọ́dọ̀ alákòóso ẹ̀kọ́ ní àná lọ́n ṣe yẹ pé ìgbà táwọn lọ pé ọwọ́ wọn ò tó etí, ìgbà táwọn dẹ̀ máa lọ tọwọ́ ti tó tí àwọn tó kọjá ọdún 6 láti bẹ̀rẹ̀ primary school yẹn. Ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Arígbàbù láti ṣe yẹn ní àná. Nísìnyí àdúrókọ ọmọ ọdún 6 kó tó bẹ̀rẹ̀ iléèwé. Ọmọ tí ọmọ gbé ọmọ ọdún 2 lọ fi sí iléèwé, irú iléèwé wà la fi wọ́n sí. Wọ́n á ní crèche, nursery and primary. Kí náà ń sọ ń bẹ̀? Gẹ̀ẹ́sì náà ń sọ ń bẹ̀. A ti fi Gẹ̀ẹ́sì bá wọn sọ̀rọ̀ láti ilé nígbà tó ti wà ní ọmọ ọdún kan ó lé díẹ̀. Ó tún kọ́kọ́ máa sọ̀rọ̀ àtúgbò ọ̀dọ̀ tí wọ́n dàgbà bẹ̀rẹ̀ ibi tí wọ́n tún máa fara ru àwọn ẹgbẹ́ wọn àlọ́fọ́n sí àárín Gẹ̀ẹ́sì. Wọ́n á kúrò níbẹ̀, wọ́n á bọ́ sí primary school náà, private, public, Gẹ̀ẹ́sì. Àtúnkúrò níbẹ̀ àwọn lọ sí secondary school, private, Gẹ̀ẹ́sì. Débi pé àwọn ọmọ wa ń gbà míì tó máa ń sọ Yorùbá ńlé, àwọn òbí wa máa kóró ojú sí wọn pé báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Kí ló ń sọ yìí? Ọmọ mi àfẹ́ máa sọ Yorùbá, ìyá àti bàbá a máa fi èdè òyìnbó bá sọ̀rọ̀. So ìgbà wo lọmọ ẹ fẹ́ gbọ́ Yorùbá? Dẹ́nà wa gan fúnra wa àti sọ èdè wa àti kùnà àpọ̀ èdè wa ilé. Kọ́mọ máa sọ̀rọ̀ ká máa sọ pé ó ń sọ vernacular. Lédè abínibí wa. Èdè abínibí lédè wa. Èdè tí ó bá jẹ́ èdè tí ó ṣàjèjì sí èèyàn wọ́n pè ní vernacular. Báwo ni ọmọ Yorùbá ṣe máa sọ Yorùbá nílé ẹ̀ tá máa ní ó sọ vernacular? Àwọn ẹ̀ náà nísìnyí wọn ò ní lè sọ Yorùbá mọ́. Mélòó náà bàbá wa àti ìyá wa gangan náà tẹ̀ gbọ́ Yorùbá ìgangan ní tọ́gbọ́ jìnlẹ̀. Tí ò ń ṣe Yorùbá eré pé pé Yorùbá àdàmọ̀dì wọ́n ń sọ. Àtúnṣe yẹn náà tán ká wọ aṣọ wíwọ̀. Ẹ wo aṣọ táwọn ọmọ wa ń sìn, àṣà. Nínú àṣà ni aṣọ wíwọ̀, oúnjẹ jíjẹ, èdè. Àwọn gbòógì inú àṣà ni. Èwo nínú àwọn ọmọ wa ni pé ókè o, ọdún bọ̀ nísìnyí a fẹ́ lọ ra aṣọ fún wọn. Wọ́n á ní kẹ́ lọ ra jeans àti top fáwọn ni. Wọ́n wọ bùbá mọ́. Wọ́n wọ bùbá àti ṣòkòtò náà. Àbí? Bẹ́ẹ̀ ni sà. Àwọn kan á tún wọ̀ míì, wọ́n pè gan ní crazy jeans. Aṣọ ẹni tó ti ya wèrè. So aṣọ tó ń wọ̀ gan, mélòó náà ọmọ wa náà wọ aṣọ ìbílẹ̀. Ọmọ míì bí a lórí bùbá àti ṣòkòtò lọ́rùn bàbá àti yẹ láti bùbá lọ́rùn ìyá ẹ̀rì. A tún ní kí wọ́n. Bàbá ló máa ní God bless you. God bless you. Máa náwó sọ́mọ. Shake me. Give me 5. Ṣé gbà táwa kéré ṣé bọ́ ṣe tọ́ wa ni? Ó máa dọ̀wọ́ láàyè máa kanlẹ̀ ni. Tàbá tiẹ̀ tún tẹ̀ tàbá ń kí wọ́n ní ṣèmi ló ń gbin àgbàdo fún. Èmi ló ń gbé àgbàdo fún. Ìgbárùn náà máa fún wa ń gbà yẹn. Wọ́n ní ìsìn àwọn la máa náwó sọ́mọ pé báwo ni hi. So àwọn nǹkan báyìí ló ti ń jẹ́ kí àṣà wa máa mẹ́rin. Lára àwọn ẹni nìyí oúnjẹ jíjẹ ńkọ́. Máa sọ láyé àṣọ wa ní Ẹ̀gbá oúnjẹ láfún. Bẹ́ẹ̀ni. Ìbàdàn wọ́n jẹ ọkà, wọ́n jẹ ẹ̀kọ. Nísìnyí la fi ń bọ́ wọn. Wọ́n ní noodles, indomie. Mọ salad. Kọ́ ní òkè ọmọ kí lẹ fẹ́ jẹ. Tọ́kọ ọmọ 10 jọ ká tó rí tó máa sọ pé òun máa jẹ oúnjẹ òkèlè. A máa rí 9 ní 10 tó máa ní noodles ló máa jẹ. Bẹ́ẹ̀ni. Ṣé oúnjẹ wa ní noodles? Rárá sà. Gbogbo àwọn omi pàtàkì lọ́la fún ẹ̀ ṣé oúnjẹ wa ní. Orúkọ mi ni Aya Ògúnníran Mary Olúwapémi. Tí ẹ jẹ́ ọ̀gá. Tí mo jẹ́ ọ̀gá ilé ìwé Reverend Kuti
Memorial Grammar School Senior. bẹ́ẹ̀ ṣe múra tẹ́ẹ̀dùn orí tẹ́ẹ̀dùn wò yìí kí ló dé táwọn ọmọbìnrin ìsìn tí wọ́n fẹ́ràn wọṣọ fàyàlẹ̀ fìdí ilẹ̀ kí lè rí tó fà á ìyá mi. Lágbára Elédùà àṣà wa ò ní parun. A lè sọ wípé ohun tí àwọn ọmọbìnrin wa ìwòyí tí wọ́n ṣe ń wọ aṣọ tó fàyàlẹ̀ òun náà ni pé a ti ń gbàgbé ìṣẹ̀ṣe a ti ń gbàgbé àṣà àti ìbínibí. A rí pé táwọn ọmọ Yorùbá tá a bá wọṣọ àwọ ìró obìnrin àwọ ìró bùbá gèlè á dẹ̀ fi ìpèlélẹ̀ láti fi dùn wò ní àwùjọ. Ṣùgbọ́n sìn a lè sọ wípé àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tó wọlé ìgbà tí western education tó fẹ́ wọlé ìyẹn ẹ̀kọ́ mọ̀ọ́kọ-mọ̀ọ́kà ó gbé àṣà tiwọn náà ó gbé wọlé tí a bá ṣọ́ra àwọn àṣà gbogbo tí àwọn mọ̀ọ́kọ-mọ̀ọ́kà tó tún gbé wọlé pẹ̀lú ẹ̀ ó ti fẹ́ pa àwọn àṣà wa run. bí ẹ ṣe kọ́ wa kọ́ làwọn olùkọ́ wọn ṣe ń kọ́ wọn bẹ́ẹ̀ bá tún kọ́ wọn náà wọn ò gbọ́ èdè Yorùbá wa yékéyéké ṣé wàá rí èdè Gẹ̀ẹ́sì tí wọ́n ń pọ́nlé pé ẹ máa ń sọ Gẹ̀ẹ́sì vernacular lédè ìlú yìí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì òun náà kí ló dé ọmọ ò mọ̀wé wọn ò mọ àṣà wọn ò mọ egúngún wọn ò mọ ìjálá wọn ò mọ ewì wọn ò mọ gbogbo kí ni yẹn ṣe màmá kí ló fà débi tó tiẹ̀ máa wá mọ àmì orí ọ̀rọ̀ sí èdè Yorùbá wa. Ẹ ṣe olóòtú a lè sọ wípé àwọn ọmọ wọn ò mọ àṣà mọ́ sìn gẹ́gẹ́ bí ẹ ṣe bá wa sọ òun náà ni wípé àwọn àgbé àṣà wa lárugẹ mo ṣe sọ lákọ̀ọ́kọ́ àti wá gba àṣà aláṣà láàyè nínú ayé wa débi wípé ọmọ tí ò bá sọ òyìnbó Gẹ̀ẹ́sì à sọ pé ọmọ náà kò wuyì ní àwùjọ. Àwa òbí gan rí pé à ń sọ wípé a lè sọ wípé kékeré ni lọ́wọ́ àwa olùkọ́ ọwọ́ àwọn òbí gan ni púpọ̀ wà. Ọmọ mi tó bá délé tó bá jẹ́ pé ó sọ Yorùbá àwọn òbí ànípanumọ́ ṣe bọ́n lọ léèwé sọ English kí ni mò ń sanwó fún so gbogbo tó fà á nìyẹn. Dẹ́ni èèyàn pé nínú tó bá jẹ́ pé wọ́n wà ní kíláàsì nínú yàrá àkàwé wọn tó jẹ́ ti èdè Gẹ̀ẹ́sì olùkọ́ èdè Gẹ̀ẹ́sì kò ní fẹ́ kí wọ́n sọ èdè abínibí. A dẹ̀ rí wípé wọ́n ní ọmọ tó sọ àjònú ó sọ kí ni tó sọ ilénu ó sọ àpòyàkọ a ò ní sọ àpò a ò ní gbápòyà lórúkọ Jésù a ò dẹ̀ ní sọ lẹ́nu. A rí pé àwọn èdè tá à ń sọ yìí àwọn ìlú Gẹ̀ẹ́sì tá lọ tán mú ẹ̀kọ́ wá irú àwọn ìlú China ẹ rí pé èdè wọn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́. bákan náà làwùsá nítorí ìyẹn ni àwọn ọmọ yẹn ṣe mọ irú pápá àwọn òyìnbó yẹn rí pé ní China gbogbo oríṣiríṣi iṣẹ́ ọwọ́ èdè ìṣirò ta ní ó lè rà yìí tá a bá rí àwọn olùkọ́ tí wọ́n lè bá wa fọ́ iṣẹ́ yẹn sí wẹ́wẹ́ tó jẹ́ pé èdè abínibí la fi ń kọ́ á rọ̀ wọ́n lọ́rùn. Ọmọ tí ò bá dẹ̀ gbé èdè abínibí wọn lè ṣe dáadáa gan nínú èdè Gẹ̀ẹ́sì. Ìgbà kan wọ́n ń gbègbèsẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́ ńláńlá wa ní yunifásitì pé kọ́ máa fi Yorùbá kọ́ àwọn ọmọ yẹn tá a bá rí ẹni tán fọ́ sí wẹ́wẹ́ tán fọ́ ìṣirò sí wẹ́wẹ́ tán sọ nǹkan tí áńgù tó jẹ́ ní Yorùbá nǹkan tí sẹ́kù tó jẹ́ ní Yorùbá pẹ̀lú àpẹẹrẹ àrí pé nǹkan tí square jẹ́ àrí pé àwọn ọmọ yẹn wọ́n á tún ṣe rere. Ọwọ́ àwọn òbí gangan ni òbí tí ò gbóyìnbó ó tún bímọ tó ń sọ òyìnbó sí òyìnbó tó gbọ́ dáadáa náà ló tún sọ sí ọmọ náà tí ò tí òyìnbó burúkú tó rẹ̀ bá san náà ló máa gbé dàgbà. Yorùbá dẹ̀ ní ẹ lọ́wọ́ àwọn ọmọ Ìgbò èdè kò síbi tó lè mú lọ èdè wọn lọ́wọ́ máa sọ sí. Yorùbá gbogbo ẹ̀ láti parapata àti bá gbogbo ẹ̀ jẹ́. Yorùbá yẹn gangan ló yẹ ká máa fi bára àwọn ọmọ wa sọ̀rọ̀ ní ilé ìwé gan-an ìgbà Yorùbá pọ́ńbélé làwọn ọmọ gbọ́dọ̀ sọ. Ṣùgbọ́n nígbà ilẹ̀ máa rí gbogbo àwọn obìnrin tí wọ́n máa fẹjọ́ sùn pé Yorùbá ọmọ yìí ti pọ̀ jù ṣé ẹ̀ fi òyìnbó kọ́ wọn nílé ìwé yìí ni. tó bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣe doríkodò. Ẹ lọ wò wọn ní Japan èdè wọn lọ́ fi ń common school, ní Germany èdè wọn ni wọ́n fi ń common school. Gbogbo àwọn countries tí mo dẹ̀ ń dárúkọ yìí gbogbo wọn ló dàgbàsókè o. A rí ọ̀pọ̀ nínú àwọn olùkọ́ fúnra wọn tí wọn ò lè fi àmì sí orí ọ̀rọ̀ Yorùbá. Irú èmi ń sìn iléèwé tí mo ti jáde rè rẹ̀mẹ̀kútì gangan ni mo ti jáde. Ìgbà tí a máa ṣe mi ò ṣe Yorùbá rí ṣùgbọ́n sáyẹ̀nsì ni mo lọ ṣe bọ̀ tí màá tọ́jú rí pé mi ò lè ṣe akitiyan dáadáa lórí sáyẹ̀nsì lọ gbé mi dání lọ sí art. Ìgbà tí máa débẹ̀ mi ò ṣe Yorùbá mi ò fàmì sí orí ọ̀rọ̀ ní agbára Ọlọ́run mo dẹ̀ pass dáadáa ní agbára Ọlọ́run mo pass Yorùbá dáadáa. Báwo lè ṣe wá. But ní ìsìn yìí mo ti lè fi àmì sí orí ọ̀rọ̀ dáadáa mo lè mọ̀ pé àwọn àmì tó ń gba ọ̀rọ̀ lé lórí mo lè sọ fún
ẹ̀kọ́ tí mo kọ́ economics ni mo ṣe ní yunifásitì bẹ́ẹ̀ mo lè sọ fún yín àwọn consonant kan tó ń gbà mí sórí nílẹ̀ Yorùbá mi àti ní ó máa ń gba àmì sórí àwọn ayẹyẹ ọ̀hún ló gbọ́dọ̀ gbà mí sórí ṣùgbọ́n mi àti ní àtúnkọ́ yẹn náà sí ni. Lásìsì Tọ́pẹ́ Samuel lórúkọ mi ẹ ṣé gan-an. Orúkọ mi ni arábìnrin Táíwò aya Àìná tí mo jẹ́ olùkọ́ ní ilé ìwé Lísàbí Grammar School Senior Ìdí-Àbà. Èmi ni mo ń kọ́ wọn ní Yorùbá tá à ń gbé àṣà lárugẹ. Àṣà tí ń parun ilẹ̀ Yorùbá àwọn ọmọ ò mọ òwe wọn ò mọ ẹnà wọn ò mọ Yorùbá pọ̀ débi tó máa wá mọ àmì orí ọ̀rọ̀ kí lẹ́ni tó fà ní ṣókí mà. Ohun tó fà yẹn pọ̀ díẹ̀ o ọ̀pọ̀ wà lọ́wọ́ àwọn òbí a lè sọ pé díẹ̀ náà wà lọ́wọ́ àwọn olùkọ́. Bẹ́ẹ̀ tí wọ́n ń kọ́ Yorùbá yìí ẹ bá wa fàmì sórí Tinubu. Remi ẹ fàmì sórí ọlọ́pàá mà. Remi ẹ pàtẹ́ ọgbọ́n mi. Orúkọ tèmi ni Aya Àfùwàpẹ́ mo sì ń kọ́ èdè Yorùbá. Ohun tí lè fà tó fà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn kò fara balẹ̀ láti kọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí a ti ń kọ́ tẹ́lẹ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ èdè Yorùbá mìíràn náà kò ní àmì kò ní bí òkúkúdùn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ iṣẹ́ wọn ò ní fi àmì sí lọ́wọ́. Orúkọ tèmi ni Aya Ṣótóyìnbó Adérónkẹ́ Ṣótóyìnbó. Mo jẹ́ olùkọ́ èdè Yorùbá àti literature tí ó yanrantí nílé ìwé Reverend Kuti Memorial Grammar School Junior. Àwọn ọmọ wa yìí àkọ́ wọn ní Yorùbá dáadáa mọ́ òyìnbó náà wọn ò gbọ́ bí aláàkílẹ̀ rí kó fà á mọ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ ó ní òkèlè ń wò ẹ̀wò lẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní àṣà ti mẹ́rí ṣùgbọ́n tí a bá wo òye ẹ̀ pẹ̀lú bó ṣe ń mẹ́rí yìí àwọn tí ó jẹ́ ojúlówó ọmọ elédè pàápàá àwọn àṣà àwọn tí wọ́n kọ́ èdè Yorùbá ní pàtàkì wọn ò fẹ́ gbà fún gbogbo èyí tí a bá wà wò ó ń bọ̀ àwọn làjẹ́dẹ́ a rí pé àwọn ìjọba wa wọ́n ṣe ń ṣakítí mápá tí wọ́n gbìyànjú tó àwọn òbí àwọn ni wọ́n fa gbogbo wàhálà yìí ní ọ̀nà tó jẹ́ wípé àṣà aláṣà àti èdè elédè ètò àmúwọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtó èyí ni ó ṣe àkóbá fún wa a ó máa rí ẹni tó jẹ́ pé wọ́n bí ní ìdílé Ṣàngó ẹni tí wọ́n bí ní ìdílé Ọlọ́ya ẹni tí wọ́n bí ní ìdílé Ògún kò sí bó ṣe wù kó jẹ́ kò síbi tí ó lọ ní àgbàlá yóò bá lọ sí ìlú òyìnbó àwọn náà ní àṣà tiwọn àwa wá débí àwa sọ látọ̀ àwa bí àwa máa kọ́ àwọn èèyàn ní àṣà burúkú àwa pàgbọ́ ẹ̀dá máa sọ pé kí wọ́n máa sọ òyìnbó ọmọ tí ò tí kọ́ ní èdè Yorùbá nígbà tó ti wà nínú oyún ní ayé àtijọ́ ni àwọn òbí wa ti ń fi èdè Yorùbá kọ́ àwọn ọmọ láti inú iná wọ́n ti bá wa sọ̀rọ̀ tá a jẹ́ máa gbọ́ tó jẹ́ pé nígbà tó máa bí ọmọ yẹn sí ayé tán Yorùbá yẹn gbọ́dọ̀ dùn lẹ́nu ẹ̀ tí ẹ bá wo nísìnyí àwọn ọmọ òmòwe àwọn ọmọ àkọlù èdè àwọn ọmọ ìjà ọ̀rọ̀ wọn ò máa àmì lẹ́yìn náà ẹ̀jẹ̀ lẹ́ka kọ́kọ́ mọ èdè wa ìgẹ̀gẹ̀ lẹ́ka kọ́kọ́ mọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ábídí nígbà tí à ń ka òbé ìjàmbá bẹ́ẹ̀ bíbo bọ́ búù tùjẹ́ àṣegbélé ìmọ̀ ọmọ tó bá ṣe nísìnyí wá ní kò ríran kò ríta olódo ni. ìjẹ́ mọ̀ pé àwọn olùkọ́ mi ìfọ̀ra wọn gan ọmọ àmì. òun náà ni mo sọ fún wa yìí iṣẹ́ yẹn ti ń fà sẹ́yìn ní àtàrà wípé olódo ni ọ̀pọ̀ ìgbà tí wọn ò rí nǹkan ṣe jẹ́ ìlọ́kọ́ Yorùbá nílé ìwé. ilé ìlọ́kọ̀ bàtọ́ rí nǹkan ṣe jẹ́ nínú èdè mi ní. nígbà tó bá wá débẹ̀ ẹ̀mí kọ́ ẹ̀jẹ̀ ẹlòmíì ò tiẹ̀ mọ ọ̀fọ̀ ẹlòmíì ò mọ àyájọ́ ẹlòmíì ò mọ èpè gbogbo ẹ̀ ni wọ́n kọ́ àwa wọ́n kọ́ wa ní Ifá gbogbo ẹ̀ la gbọ́jọ́ mọ̀ ikùn ní fagbárí ṣe lé àtàrí ní òjò òrò pàgbọ̀n sàlẹ̀ alábọ̀nbọ̀n ní fapá rẹ̀ jógbẹ̀jú àti àforírí ńjọ́ tó fojú omi ṣègbéré ọmọ wọn ní owó méje olúwéré kóre kú méjì àbúrò gbàyà ebi tí yẹn méjì àbọ̀dọ̀ rùkẹ́lùkẹ́ ewúrẹ́ méjì àbàmọ̀ rẹ̀jẹ̀rẹ̀jẹ̀ gbogbo rẹ̀ náà lóru nígbà tí ó bí ní ó bọ́yàn lẹ́nu nǹkan ní ṣe ọmọ ìkẹyìn wọn léje ẹsẹ̀ tó nà ìjọ yóò fà lọ́yà àwọn ló ti bẹ ẹni kò pa wọn lékè kò pòṣù lólẹ̀ ó wá kọrin àwo kó ló ti tọ́ mà. ó wá kọrin àwo ló lọ báyìí pé bí a ṣe ń ṣọdún lẹ́nu ọ̀yẹ̀kú ikú yẹ̀ lórí wa ọ̀yẹ̀kú ikú yẹ̀ lórí wa àwa ọmọ aláṣà
àtúndé ìyẹn ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn papọ̀ mọ́ra wọn. onígbàgbọ́ lèmi mo lágbára ẹ̀mí mímọ́ mo mọ̀ pé mo mọ ògèdè mo mọ ọ̀fọ̀ mo kọ́ ifá wọ́n kọ́ mi iléèwé mo jẹ̀ mọ́ ìyẹn ò sọ wípé o ti wá di ẹni tó ń ṣèkà àwọn ọ̀sá ẹlẹ́yà àwọn ìyá wa náà a ní àwọn kan náà tí wọ́n ṣe rè àwọn lẹ́yẹ o ò lè mú ọ̀rọ̀ lọ bá wọn pé kọ́ bá tèèyàn jẹ́ wọ́n bẹ̀rẹ̀ kí ló ṣe fún ẹ wọn kàn kí n déédéé bá ti èèyàn. bẹ́ẹ̀ náà làwọn babaláwo. ìyá mi ìbéèrè kan tí mo máa béèrè lọ́wọ́ rẹ̀ ìbéèrè tí mo máa béèrè ẹ jẹ́ kí n lọ síbi àmì dàrú láyé òde òní débi pé ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ó ti dàrú mọ́ wọn lójú àmì wo ló wà lórí ọlọ́pàá mọ̀. ṣé rí àmì tí ẹ bèrè yìí ọ̀pọ̀ ìgbà ni ó ti di ọjà nǹkan tó ń dàrú. àwọn akọ́tọ̀ èdè wa nígbà tá a ṣe lórí akọ́tọ̀ èdè àwọn onímọ̀ kóra àwọn jọ wọ́n ní bí wọ́n rí pé bí a ṣe ń kọ àwọn ọ̀rọ̀ wa kò sí àmì lórí rẹ̀ bíi ti ayé àtijọ́. wọ́n wá ní àwọn èèyàn sọ wípé ayé wọ́n ń bẹ̀rẹ̀ ọlọ́pàá ayé òun ni wọ́n wá rí pé eléyìí ò bá òfin àti ìlànà àkọ́tọ̀ mu èyí ni ó fa sábàbí girama ní ìbámu sí èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá ló fi jẹ́ abẹ́ ìsọ̀rí òfin síntàsì sinọ́níìmù fọ́nẹ́tíìkì fọ́nẹ́tíìkì ọ́tọ́níìmù gbogbo ẹ̀ ló fi fa sábàbí ìwà wípé bí a bá ṣe pe ọ̀rọ̀ ní èdè Yorùbá òun ni a máa kọ́lẹ̀ kí àmì tó péye kó lè wà lórí ẹ̀ ní ìbámu sí èdè Gẹ̀ẹ́sì ní abẹ́ òfin tí ó de gírámà èdè Yorùbá. Ọlọ́pàá remífì làwọn kan mọ̀ wí nítorí pé remífì yẹn mo máa ń sọ fáwọn èèyàn. kò sí nǹkan tó ń jẹ́ remífì. àmì èdè tí a ní ojú mẹ́ta lọ. bẹ́ẹ̀ni. rédíò èrò lámì àlefa sórí ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìpínlẹ̀ orin ṣùgbọ́n àákà mọ́ àmì. ọlọ́pàá yẹn wọ́n sọ pé ní ìpele ẹ̀kọ́ àwọn tó bá wà ní SS1 tí a ń pè ní ìpele ẹ̀kọ́ kejì tó jẹ́ àkọ́kọ́ ibẹ̀ ni wọ́n ti máa kọ́ wọn ní àwọn òfin tó de kìíní ṣùgbọ́n àti pé àwọn ọmọ wa náà wí pé àwọn fáwẹ̀lì kan wà tí wọ́n ń bára wọn rìn fáwẹ̀lì ha fáwẹ̀lì ìyẹn lẹ́ẹ̀mọ́rí tí wọ́n mọ̀ pé méjì 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 wọ́n bára wọn rìn ṣé ti yé wa nísìnyí àwọn àrí wípé ní abẹ́ ìsọ̀rí ọlọ́pàá ìyáwádìí fáwẹ̀lì àti ọgbẹ̀yìn yóò wá tún gbé fáwẹ̀lì ní ìṣẹ́gbẹ̀ẹ́ yóò wá di oníjòní tí ó jẹ́ ọlọ́pàá. àwọn ẹlòmíì àti máa sọ pé ọwọ́ méjì ló gbé sẹ́gbẹ̀ẹ́. kò gbé ọwọ́ méjì sẹ́gbẹ̀ẹ́ á ní ó gbé sẹ́gbẹ̀ẹ́. á ló máa gbé sẹ́gbẹ̀ẹ́. á ti gbẹ̀yìn. ó ti di àmì fàágùn. ó ti wà ní ẹ̀yìn. so ẹ wá pé àmì tó wà lórí ọlọ́pàá wọ̀. oníjòní. làmì tó wà lórí ẹ̀. lábẹ́ ìkọ́ tó ní sí àlàáfíà yìí ó kọ́ ilé ẹ̀kan sí iṣẹ́ wo. èmi ni Adérónkẹ́ Ayáṣótóyìnbó mo jẹ́ olùkọ́ èdè Yorùbá àti literature tí ó yanrantí nílé ìwé Ẹ̀bẹ̀ Kútì Memorial Grammar School Junior.